ẹ wo àwọn àjòjì yìí níṣe ni wọ́n fo bọ́dà wọ Nàìjíríà lóru. Ó kéré tán àwọn àjòjì tó lé ní 30 tí wọ́n wọ orílẹ̀-èdè wa lọ́nà àìtọ́ ni àwọn aláṣẹ ẹ̀ṣọ́ oníbodè ilẹ̀ wa Nigeria Immigration Services NIS ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ òfin mú jù sáhàámọ́ wọn báyìí. Ọ̀gá àgbà àjọ ọ̀hún abilékọ Abọ́sẹ̀dé Ọláyẹmísí tó ń ṣàfihàn àwọn tọ́wọ́ tẹ̀ wọ̀nyí fún àwọn oníròyìn ní olú iléeṣẹ́ wọn kan tó wà nípìnlẹ̀ Ògùn lọ́jọ́ Ìṣẹ́gun túsídéé ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2023 yìí sọ pé láti orílẹ̀-èdè Benin àti Congo ni àwọn èèyàn ọ̀hún ti wá sílẹ̀ wa àti pé ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń wá lu àwọn ọmọ orílẹ̀-èdè wa ní jìbìtì owó ńlá tí wọ́n bá wọlé sílẹ̀ wa kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n. Aláròyé gbọ́ pé ìlú Abẹ́òkúta tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ ti tẹ gbogbo àwọn ẹni tí wọ́n mú náà. Ọ̀gá àgbà ọ̀hún ní a ti fọwọ́ òfin mú gbogbo wọn pátá. Àwọn 30 láti rí mú. Wọn kò ní iṣẹ́ gidi kan tí wọ́n ń ṣe ju pé kí wọ́n máa lọ káàkiri ìlú láti lu àwọn èèyàn ní jìbìtì lọ. Bí wọ́n ṣe ń lu àwọn aráàlú wa ní jìbìtì bẹ́ẹ̀ ni wọ́n ń lu àwọn tó jẹ́ ọmọ ìlú tiwọn náà ní jìbìtì. Okòwò awúrúju kan ni wọ́n fi ń ṣe gbájúẹ̀ yìí fáwọn èèyàn kọ́wọ́ tó tẹ̀ wọ́n. Wọ́n á gbowó ńlá lọ́wọ́ àwọn tó bá kó sákóló wọn. Wọ́n á kọ ojú wọn sóòrùn alẹ́ lójijì. Ohun tí àwọn afurasí ọ̀daràn ọ̀hún ṣe láàrin ìlú wa kì í ṣe ohun tó dáa. Ó lè dá wàhálà ńlá sílẹ̀ bá ò bá tètè kápá rẹ̀ lásìkò. A máa ṣèwádìí dáadáa nípa wọn kó tó di pé a máa dá gbogbo wọn padà sílùú tí wọ́n ti wá. Gẹ́gẹ́ bí ọ̀gá àwọn aṣọ́bodè ọ̀hún ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.